billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akí gbogbo wa ọmọ ìyá kú ọ̀rọ̀ ẹ̀sìn. Ọlọ́run ní yíò bàjẹ́. Ọlọ́run ní dálú wala àánú àtàṣẹ tí ń bẹ lára Al-Qur'an. Ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ lọ́yọ̀ nípa ọ̀rọ̀ yíyan imam àti jíjòyè ìjókòó bàbá wa imam. Aláàkọ́ akí bàbá wa imam wọ́n kúṣẹ́, Ọlọ́run ní pé wọ́n nípa o, wọ́n káàbọ̀ sáàyè àwọn bàbá wọn. Ṣùgbọ́n tá fẹ́ béèrè ní pé sí gbogbo bí tí wọ́n ti ń jẹ imam láyé, sí bí wọ́n ti ń jẹ lájẹ́ yìí. Alákọ̀ọ́kọ́ ìjẹ imam lọ́yọ̀ọ́ ó ní ètò, ó sì ní ọ̀nà tí wọ́n máa ń gbà jẹ́. Sáwọn tí máa ń wé imam ní láwà níjọ́ tí wọ́n bá fẹ́ fi imam jẹ lọ́yọ̀ọ́, ẹ bá wa béèrè, sáwọn ni wọ́n gbé bàbá imam tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ yìí, sáwọn ni wọ́n gbé wọn ní láwà ní. Lọ́yọ̀ọ́ tiwa o, ó ní àwọn tí wọ́n máa wé ìmáàmù ní láwàní. Ẹ bèèrè pé bàbá ìmáàmù tàná ti jẹ ta ti jẹrin ti jẹ àwọn olówó wọn láwàní, bàbá ìmáàmù tòní àwọn olówó wọn láwàní. Ibi tọ́rọ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ nípa pé wọ́n pe àwọn bàbá kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Àkọ́kọ́ kí bàbá àwọn kan ti ń sáfà lé rẹ̀gẹ̀dẹ̀ kó tó pé bàbá ìmáàmù dé tí wọ́n nílé kéwú tí wọ́n ti kọ́ ìmọ̀ iye ọmọ tí wọ́n ti ṣiṣẹ́. Kí ló dé tẹ́ fojú pa wọ́n rẹ̀? Tẹ́bálẹ́ nìkan lè gbé ètò kọmití fún tó jẹ́ chairman kọmití, kí ló yẹ ẹni náà nínú ẹ̀sìn, kí lẹ́ni náà ti ṣe rí nínú ẹ̀sìn lọ́yọ̀ yìí ṣáájú tọ̀dọ̀ ti yín. Báwo ni mímọ̀ ẹni náà ti rí nílẹ̀ yìí lónìí nínú onímọ̀ nọ́mbà kí ló wà, kí ló yẹ tẹ́ni yẹn sì jẹ, kí ló dé tí ẹ jáde kó nù lú lọ fáwọn èèyàn ní dáwà nìbàdàn lẹ́kọ̀ọ́ lọ́gbọ́mọ̀ṣọ́ níbìkan tẹ́ẹ̀rí àwọn bàbá mufti àwọn bàbá wa sẹ́wọ̀n muslimin fún ní invitation lọ́yọ̀ lọ́dọ̀ wa bíbà yìí. Àwọn bàbá wa láwùsàn ńkọ́, bàbá wa léọlá ńkọ́, bàbá wa lálàdọ́ta ńkọ́, bàbá olókun mímọ̀, bàbá arọ̀yọ́, bàbá gbàlìfìlání, gbogbo àwọn bàbá ńlá àwọn bàbá wa ní bọ́rọ́bọ́rọ́ méjèèjì, bàbá wa ń dàkánká, bàbá wa lógidi, bàbá rẹ̀gbàgbà àtàwọn àlùfáà àtàwọn bàbá lélẹ́wì. Àwọn dà ẹ má gbàgbé o, téèyàn bá fẹ́ bọ́ta tó fẹ́ sọ̀rọ̀ fún wa tó wá fẹ́ sọ pé kódà mọ̀ pé lálájá wà sí, ó lẹ́ni tí muslim tẹ́ fún ní ti muslim community fún yẹn o, ẹ̀yin kọ́lẹ̀ pé o, ó ní tẹni tẹ́ pé náà tó jẹ́ pé bẹ́ẹ̀ ti pé náà èèyàn 20-30 ò sí lórí àgájọ́ tẹ́ ni wọ́n máa wá sí tó fi jẹ́ wípé àwọn aráàlú mi wọ́n ń kún kọmitì pọ́n fẹ́ yẹn ìmáàmù lọ́yọ̀ọ́ tẹ́ fi ń pe àwọn èèyàn ńláńláńlá tẹ́ fi ń pè wọ́n wá. Ẹ bá wa ṣèrántí tí ìmáàmù bá jẹ lọ́yọ̀ níjọ́ tí wọ́n bá kọ́ fi ìmáàmù jẹ lọ́yọ̀, ìmáàmù ó dò láti ibi tí wọ́n ti wé níláwà níhun táwọn táwọn sọ fún yín bá wé níláwà ní tán, ìmáàmù ó dò láti bẹ̀ lọ́sàgbólé wọn. Ṣé bàbá ìmáàmù yìí ṣe ń jó láti bí wọ́n ti wé wọn láwà níjọ́ òun lọ́sàgbólé wọn? Afẹ́dàn lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, níjọ́ tí ìmáàmù bá kọ́ kí jímọ̀ àkọ́kọ́ láti jímọ̀ ni ó ti dùnnú lọ́nú agbolé wọn. Ṣé bàbá ìmáàmù yìí ṣe wọ́n ṣe bẹ́ẹ̀? Níjọ́ tí wọ́n bá ṣe gbogbo tán pé gbogbo ayé pé ẹ máa bọ̀ wá àti wé ìmáàmù gbogbo ayé ẹ wá rí, níjọ́ náà tí ẹ bá ti ń kó mẹ́ ìmáàmù ó jò lọ agbolé wọn. Ẹ béèrè pé sí bàbá ìmáàmù yìí ti lọ bẹ̀ látijọ́ náà. Ẹ̀yin tẹ́ wá tí ẹ pín ayé àtàlé lórí àwọn ará lé gbogbo àwọn bàbá wa àlùfáà nílẹ̀ yìí, rábítọ̀ àwọn ọ̀dọ́ àfáà wà lọ́yọ̀ọ́, ẹ̀rí dáwà ṣe fún wọn o. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ẹ mú wá nínú àwọn tẹ́ ẹ pè wá yìí tó jẹ́ àlùfáà kẹrẹ tó mọ kí ó ju àwọn rábítọ̀ ọ̀dọ́ àfáà ti ń bẹ lọ́yọ̀ọ́ yìí lọ, bóyá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni àbọ̀rọ̀ mímọ̀ ni àbọ̀làjú ni tí wọ́n jù wọ́n lọ tí àwọn ò fi rí dáwà. Ẹ dápẹ́ ẹnìkan nù ọ̀tẹ́ pé wà lọ́rọ̀ mímọ̀ tó lè ju ẹnìkan ṣoṣo nínú rábítọ̀ ọ̀dọ́ àfáà lọ́yọ̀ọ́ tó lè jù lọ. Nínú ọ̀rọ̀ ẹ̀sìn, nínú ọ̀rọ̀ ọ̀làjú, ẹ mú ẹnìkan wá bẹ́ẹ̀. Kí lẹ́ fọ́ ọ̀pọ̀ yìí gbogbo àwọn tẹ́ pè wáyé níjọ́ tá àfáà ò tí ì délé àwọn bàbá wọn tán bàbá wọn ò tí ì mọ̀ ṣẹ̀ṣẹ̀ láti ń kírun lọ́yọ̀ọ́. Bàbá ìmáàmù tán dé yìí ṣé ẹ̀yin ni wọ́n ṣe máàmù lé lórí ni àbáwa? Níjọ́ wọn ní bùkátà sí kí wọ́n wá sádùúgbò wa àbí tí wọ́n sì ti fojú tẹ̀ wá mọ́lẹ̀ báyìí wọ́n wà déńjọ́ náà wọ́n ní káwé kọ́ mọ àwọn àbí táwọn kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ lọ àdúgbò wọn èso lódo tán bàbá tẹ́ yẹyẹ wọn èyí lọ́mọ kéwú tán bàbá tẹ́ yẹyẹ wọn èyí tí wọ́n bí ọmọ. Ok, tó bá díjọ́ jímọ̀ nísìnyí sáwọn tó wá fi àwọn tẹ́ gbé sáàyè tẹ́ gbé wọn sí yìí sáwọn ni wọ́n kì í jímọ̀ lẹ́yìn bàbá ìmáàmù. Ó ti yá jù ọ̀yọ́ ń bẹ̀rẹ̀ ọ̀kan kí bàbá ìmáàmù tó dé ni. Sùmùrà ẹ bèrè bí ẹ ti ń ṣèjọba lánàá, àwa ti ń ṣiṣẹ́ nínú ìlú kí bàbá ìmáàmù tó dé yìí ó tó dé. Bá a ti kéré mọ̀ nínú ìlú ìlà nǹkan máa ń kéwú nínú ìlú ìlàsí gbogbo tá a ṣe sí bàbá ìmáàmù iṣẹ́ ìdé ni. Wọ́n bá béèrè fún àtẹ̀bí àgbọ̀ bí àsìmọ́ ìhà wọ́n àtẹ̀bí sọ ibà bí sọ ibi kọ̀ọ̀kan wá pẹ̀lẹ́ nìkankan
pé alábàjá ní iṣu pẹ̀lẹ́ nìkankan ṣùgbọ́n ìyàtọ̀ láà mímọ̀ tí ń bẹ lọ́yọ̀ tẹ́ fojú rẹ̀ gbólẹ̀ ẹ bá mọ̀ pé ètò jaláró wá mọ́ ẹ bá pé ètò jẹ́ eléèdú kò sí tó kàn wá bọ̀tọ́ yẹ ká pàdé àwọn òkè nínú mímọ̀ lọ́yọ̀ kájò kó ń bẹ ẹ dákọ̀ àwọn tó wá bẹ̀ tọ́jọ́ yọ̀ tọ́jú ní mímọ̀ tọ́jà fà tá a mọ̀ pé kéwú yé táwọn bàbá wọn ti ń sábà bọ̀ ń jẹyìn àtijẹ́ta èèyàn ni sẹ́yìn olórí ẹrú ṣe wà nínú ìlú tó ní oyè yìí o àwọn olórí ẹrú tí wọ́n máa ń jẹun bẹ́ẹ̀ lóye olórí ẹrú wà nú ẹ̀sìn náà ẹni bá wájú oyè olórí ẹrú nú ẹ̀sìn bí kò máa kága ni àwọn tẹ́yìn sípò tọ́rọ ẹ̀sìn bá dàrú ẹ mọ̀ wọ́n àwọn tí wọ́n ní mímọ̀ tí mímọ̀ wọn ká yàtọ̀ sí wíkú yìí yàtọ̀ sí mò ń lo ọdún orí lásán aláwòlẹ́ ayé ọ̀gá níbi òkúl ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn ní làwọn abéèrè pé sẹ́ alákàlẹ́ yìí ń gbé lọ́yọ̀ ó ní ibi tí wọ́n ti máa ń wé láwà ní ìmáàmù lọ́yọ̀ a béèrè lọ́wọ́ yín pé sí ibẹ̀ ni wọ́n ti wé tẹ́nìkan bá sọ fún wa pé bẹ̀ ni á bí pé àwọn olówó ń bẹ̀ yìí àwa wá àwa ṣẹ̀ṣẹ̀ jáde sọ fún yín àwọn tí wọ́n máa wé ń bẹ̀ ibi wọ́n ti máa wé láwà ní ìmáàmù lọ́yọ̀ then gbogbo àwọn bàbá tí wọ́n ti ń ṣiṣẹ́ kí bàbá ìmáàmù tó dé yìí ṣé bàbá ìmáàmù nílé kí ọlọ́yọ̀ tí wọ́n ní bàbá ìmáàmù jẹ́ ìmáàmù lórí Ọ̀yọ́ lórí Central Mosque tájọ níní Central Mosque kìí ṣe ogún ilé ìmáàmù ilé bí wọ́n ti ń jẹ ìmáàmù ìlú ni mọ́sálásí sì ń bẹ lágbolé ìmáàmù tọ́jẹ́ tilé wa báwa náà ti ní tilé wa ṣùgbọ́n tí ìlú tájọ ní ẹ̀tọ́ sí wà á ń ta hillon behadal balẹ̀ ìlú tájọ ìlú àwọn tó ní wá tán bí wa ni àwọn òsínú kọmitì ìjọba fẹ́ jẹ̀mọ́ mú Ìbàdàn àsìnbẹ̀ lóṣogbo àsìnbẹ̀ lógbómọ̀ṣọ́ kéèyàn wá dé inú ìlú wa kọ́mọ wa lọ dáraka tí ó mọ̀ ẹni tọ́jẹ́ pàrọ̀ bá fi ni lánàá téèyàn bá àwùjọ tẹ̀sí lẹ́fẹ́ lọ bìlọ́ǹgì sí yìí ẹ kíyèsí o ọ̀rọ̀ láàfà ọ̀rọ̀ ọlọ́ọ̀ba lọ́yọ̀ọ́ àwa kì í fi ṣeré o àdẹ̀ nígbà kéèyàn takò a sì nígbà èétẹ́ ẹsẹ̀ yìí àtúnṣe láti wáyé lórí ẹ̀ ni ẹ̀ ń joyè mufti Ọ̀yọ́ bọ́ ti mọ mímọ́ ti ní mímọ̀ tó tí ó kọ́ ọmọ kí ó tó pọ̀ tó wọ̀ sí mbẹ́ bàbá wa síwìlì mùsùlùmí Ọ̀yọ́ bí ẹ ti mọ kí ó tó kọ́ ọmọ tó wọ̀ sí mbẹ́ bàbá Kọ́ládé bí ẹ ti mọ kí ó tó tí aláṣẹ yẹ tó wọ̀ sí mbẹ́ bàbá sọ ẹ̀lú gbogbo àwọn tá à ń dakọ̀ yìí àwọn ẹ̀dá ń bẹ bàbá olókun mímọ̀ bàbá ládọ́ta àwọn tẹ́tí iṣẹ́ dáàbò àbọ̀ wa ẹ wá bí ẹni tẹ́ ẹ lè rò wípé òun lẹ gbé lé lọ́wọ́ tẹ́ ẹ rò pé òun lọ yẹ kó pè wọ́n pé kí ni ipò rẹ̀ kí ló yẹ rẹ̀ kí ni wọ́n ń jẹ́ pọ̀ lé wọn látàná nù já fa sọ́mọ̀ bí wọ́n ti jẹ ìmáàmù látàná ókè lónìí gangan ọ̀rọ̀ ẹ̀sìn àwọn afẹ́ ká dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé oyè tó jẹ sóyè tó lè ti dá sí ni ṣé mímọ̀ tó lè fi dá sí mẹ́ ẹnìkan ò lè sàfà lẹ́nìkan wí lóyò àwọn bàbá máa pawọ́ pọ̀ wọ́n gbà pé ọmọ àfáà kan ọmọ àfáà àdúgbò ayé ni àfáà kan àfáà àdúgbò ayé ni tẹ́ ẹ bá sì wò Ọ̀yọ́ yìí ò sí lẹ́yìn látàná bàbá ìmáàmù à ń bẹ̀rẹ̀ ọ̀kan kẹ́ tó dé ní o à ń bẹ lẹ́yọ̀kan lọ́yọ̀ọ́ kẹ́ tó dé ní o bàbá ìmáàmù à ń bẹ lẹ́yọ̀kan kẹ́ tó dé ní o ẹni tó bá mọ̀ pé òun àfáà àgbà lòun àfáà àgbà ní nílé àtàwọn kíwẹ̀ àfáà àgbà lèmi mo sọ nísìnyí pé bàbá ìmáàmù kan dé mo ti ṣáájú wọn ṣiṣẹ́ nù níjọ́ tí gbogbo wá ṣiṣẹ́ nù ní tàbá ṣiṣẹ́ nù níjọ́ rẹ̀ kí ni wọ́n fẹ́ dé bá ìbáwọn rẹ̀ ṣẹ̀dé ni èbí wọ́n ṣiṣẹ́ bí wọ́n wà ní kọ́lọ́jẹ mọ́mù nílé wọn lórí bí wọ́n wà bọ̀tí wọ́n lẹ́tọ̀ọ́ sí oyè ilé wọn ni àbá wọn jà sí ṣùgbọ́n kẹ́ wá fi ojú di àwọn tó ní ìlú tó ń lo ìlú ìlọ́wọ́ kẹ́ tó dé tí wọ́n kó àwọn èèyàn rí kéwú wọ́n ní mọ́ṣáláṣí wọ́n sin lọ́wọ́ ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn báwẹ̀ bá dé àti kó tó dé ẹ wá dé ẹ sì ti ṣé gbogbo àwọn bàbá yẹn náà ni wá dání ṣé gbogbo wọn ní wọn lẹ́tọ̀ọ́ kẹ́ síbẹ̀ ni ẹ wá kọ àwọn àfọ Ọ̀yọ́ tó wà ń bẹ afẹ́ mọ iṣẹ́ àwọn àfọ Ọ̀yọ́ tó wà ń bẹ ṣe afẹ́ mọ̀ nígbà tí wọ́n wá ń jẹ ìmáàmù nílùú ní ṣé àwọn tí ń bẹ ń bẹ mufti ìlú wọn sí ń bẹ wàsíù ìlú wọn sí ń bẹ mufasiru ìlú wọn sí ń bẹ àtàwọn olóyè ńláńlá ni àtàwọn ọ̀dọ́ tí wọ́n gbé dání nínú ìlú àwa tí ń ṣiṣẹ́ nínú ìlú rábìtọ̀ ọ̀dọ́ àfa àti wà nínú ìlú kí bàbá ìmáàmù tó dé nígbà tí a fẹ́ jẹ Aláàfin bàtà bẹ́ẹ̀ di Aláàfin ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ ẹ̀yà bí tó ọ̀dọ́ àwọn afáwa náà tó kọ lẹ́tà tá à ń ṣe wá sí táwọn gbé wàhálà káàkiri bàbá ìmọ̀mọ̀ yìí ń bẹ́ ń bàdàn gbà náà ẹ̀ ń bẹ́ ń bàdàn ẹ̀ bá wa dá sí tẹ́ bá wa dá sí lẹ́tà tẹ́ kọ fídíò tẹ́ ṣe ọ̀rọ̀ tẹ́ sọ́ngbà náà nídìí àtìrí àwa wá sí gbogbo sẹ́ǹtẹ̀ wá dé ẹ wá sọ pé ta ni àwọn àgbàlagbà ta tún làwọn ọ̀dọ́ aláwọn tí mẹ́mbẹ̀ tẹ́ pè wáhùn tẹ́ láwọn làlùfà tẹ́ láwọn náà lè fi yín jẹun àwa challenge nísìn nínú mímọ̀ gangan ẹ̀kan sọ tí wọ́n mọ̀ ju àwọn àlùfà wa lọ́yọ̀ yìí lọ kọ̀ wá tiẹ̀ tí kàwọn àgbàlagbà wa àwọn ọ̀dọ́ àfáà lọ́yọ̀ lọ́dọ̀ wa àwọn ọ̀dọ́ tẹ́ ẹ sọ pé kò sí tiwọn yìí ẹ jẹ́ wọn wá ẹ káwọn tẹ́ ẹ sọ ẹ jẹ́ kan wá ẹ jẹ́ káwọn ọ̀dọ́ jáde ẹ mọ̀ wípé níjọ́ tí àfáà ò tí ì dé lu ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá bá yín ṣe tí wọ́n ìdàfáà àwọn bàbá wọn gé ìdàfáà bàbá tiwa tí ń ṣẹ̀sìn lọ́yọ̀ ẹ gbọ́dún tí wọ́n ní Islam ti dọ̀yọ̀ ni bàbá imam ìlú tóbi kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn fi yín kéré Ọ̀yọ́ ń bẹ̀rẹ̀ ọ̀fẹ́ kó tó dé ní bàbá imam ẹ má jẹ́ wọn fi yín já Ọ̀yọ́ bọ́
àwọn èyí báyọ̀ wàá lọ bá wàá rà fa àwọn èyí dálẹ̀ lọ́yọ̀ o bàbá ìmáàmù tàná tó kún ṣe tẹ Ramadan tafsir wọ́n mọ bí wọ́n ti ń pe gbogbo kálukú tó fi balance tá a bá lòdì èkú tá a bá pàdé wọ́n mọ bí wọ́n ti ń jù síbì kan nínú alálìkí ń bá àwọn mẹ̀kàsí mbẹ́mbẹ́ àtàdí mbẹ́mbẹ́ sùmọ̀lá mbẹ́mbẹ́ àwọn tí ó bìlọ́ọ̀gì sínú ibì gangan mbẹ́mbẹ́ bàbá ìmáàmù ma'lam bani amina ma'lam mawalina la tambushu bainana ma kana madfuna ma'lam bani amina annati aflatina siru ruwaidan kama kuntum tasiruna Allahu ya'lamu anna la nuhibbukum àwọn yẹn ẹjẹ́ wọn mọ̀ wala nalumukum alla tuhibbuna ẹ má balẹ̀ jẹ́ èyàn sọwọ́ sàgàlà kó wá fi la ọkà ní ilé oúnlé èyàn sọwọ́ sàgàlà kó fi la ọkà nínú ilé o so sì rí ìwọ tó bá rò pàáfà ní ọlọ́yọ̀ ìpò tóbi tó rò pàáfà ní ọtọ̀ ọ̀gá tó fẹ́ fi gíga rẹ pàtàwọn àfà yòókù rẹ tó fẹ́ kẹ́lò ní oníṣẹ́ẹ̀sì nínú ọ̀rọ̀ lú kọjá àwọn tí mímọ̀ yóò sí gbé tí mímọ̀ rẹ̀ ò tó bẹ́ẹ̀ tó fẹ́ fi ta ìlú yìí ẹni tí ń ta ìlú yìí bó ti ń ta yìí ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń jí owó bàbá rẹ̀ ní o líyò tẹ̀ ń mọ̀ lùsù sọ tọ́hún náà fi ń bá wọn olè lóúnjẹ tọ́ yàwọn tá ń sọ yìí àwọn ará àtà tá ń sọ yìí sáwà bá wọn dá sí ìlú wọn àwọn alágbáwo olórí wọn ní fàlà àbú ìyúsà mi wù wà lálé sóní ìka bí wù ìlú yóò ní dáríjì yín o tẹ́ ẹ bá torí àtẹnujẹ àbí nkankan àbí kálẹ̀ sọ pé mi mọ̀ wà ń bẹ̀ tẹ́ ẹ bá fi ba ọlá àwọn àfáà jẹ lọ́yọ̀ọ́ àní dáríjì yín o ìlú yóò bí àwọn ọmọdọ́mọ yín o wà lálé sóní ìka bí wù àwọn tẹ́ ẹ lọ́gbà náà ẹ níjọ túká pẹ̀lú dáadáa o báyìí kọ́nà yọ yílá náà ẹ má gbèdé o bọ́ ẹ bá ń ṣe síbì kan ẹjọ́ mọ láwọn ibi tẹ bá ń ṣe sí àwọn èé ṣeré lọ́yọ̀ pẹ̀lú mímọ́ o ọ̀yọ́ ò ṣeré pẹ̀lú mímọ́ rárá amójútó gan kọjá akẹ́nìkan sọ pé kí máa mọ tó wù kẹ́ máa gbé bọ̀ wá ẹ lọ́ wò ó ń bẹ láti àìjọ kọ́ sí bẹ̀bẹ̀ máa mọ kó tafa alifun mi lókè abilibilad 1000 ẹgbẹ́ àtẹ̀lẹ́ ọkọ̀ wà ń bẹ lọ́yọ̀ tí ń lọ jẹ́jẹ́ ọwọ́ jàlábí àlásán nínú mímọ́ nínú ẹ̀sìn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.